pè wá. Wa aleykum salaam kí ló kọ yín. Nurudeen Àgọ́ àṣẹ bisimilahi. Alimomin orúkọ náà bàtà fi ṣàdúrà fún yín ni pé Alimomin ọba tí ẹ máa ń nígbàgbọ́ lẹ̀ tí sì máa ń fi ní láyà balẹ̀ ọlọ́run bá mọ́sà bá fi ní láyà balẹ̀ nínú ilé yín àti ní gbogbo òṣèṣì yín. Àmín. Àmín. Atúlẹ̀ mi salamu aleykum. Salamu aleykum. Bisimilahi gbọ́ yín. Bisimilahi. Wa aleykum salam. Ya Alim gbọ́ yín dáadáa. Kìnnìún ti já. Salamu aleykum lókè. Ya Alim. So, à ń gbọ́ bisimilahi. Amada Yusuf bisimilahi. tó Amada Yusuf láti adógọmẹ alimuhaimunu ọba tó rí wa tó rẹ̀yìn ọlọ́run bá mọ tọkẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run sábà yẹjú rẹ̀. Àmín. ìyá wa tó lélẹ̀kẹ̀ ya Alim afi alẹ́ aziz ọba oníyìn afi sàdúrà fún ya Alim ọlọ́mọ dákun mọ́sá jẹ́ kí ọ̀rọ̀ yẹn já sí yìn láyà tẹ́lẹ̀ kẹ́. Àmín. Atúlẹ̀ mi lójú òkú salamu aleykum. Kí ló kọ́ mi lọ sí pé wá. Ìyá ẹrú ọlọ́run láti làǹkó. Fi aforúkọ ọlọ́run bá alijabaru ọba tí máa jẹ ní pani ọlọ́run gbogbo àwọn tí ó ṣe yín lóore mọ́sá jẹ wọn pa kí wọ́n ṣe yín lóore. Àmín. Atúlẹ̀ mi lójú òkú. Salamu aleykum. Aleykum sàkúlẹ̀ kọ́ fẹ́ sí pé wá. Ádámù láti àgọ́ yìí. Ádámù láti àgọ́ yìí aforúkọ ọlọ́run bá alimutakabir ọba pé ní òun ló ní mọ́tòmọ́tò lọ́dọ̀ òun ní sì máa gbé ní ga ọlọ́run bá dákun mọ́sá gbé ọ̀gá láyé gbé ọ̀gá láyé kìíyàmá. Àmín. Kí ló kọ́ fẹ́ sí pé wá. Ẹ̀yà Abdulsamad bisimilahi. orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún yàrá ọba adẹ́dà òun ló dá ọmọ yín ọmọ tọkẹ nínú ọ̀rọ̀ yín ọlọ́run tó dá yín náà mọ́sàbá yín yẹjọ́ ọ̀rọ̀ yín. Àmín. Alẹ́ lomi lókè lọ́hùn tó ń pè wá. Salamu aleykum. Mọ́ráfá. àfàwà Sharafadin mọ́ráfá ìjà ọ̀dọ́là orúkọ tá a fi ṣàdúrà fún yín òun náà ni àlìbáàrì ọba tí mú egun wọnú ẹran tí mú ẹran wọnú egun ọlọ́run bá dẹ́kun ọlọ́run bá mọ ọ̀rọ̀ yín ó sì mọ tọ́kàn lọ́dún yìí ọlọ́run bá jẹ́ rí. Àmín. Atúlẹ̀ lomi tí wọ́n tún pè wá. Salamu aleykum. Kí ló kọ́ fẹ́ sí pé wá. Dayovo láti àdógọmẹ bisimilahi. ìyá wa Dayovo orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún yín láàárọ̀ yìí òun náà ni alimusawiru ọba tí máa ya fọ́tò ẹni ya fọ́tò yẹn ṣe wà ní ló sì ń bẹ ṣe yín ẹ wá dúpẹ́ bọ́lọ̀ lórí oore tó ọlọ́mọ gbòòrè náà lọ́wọ́ yín àlàáfíà ara kọ́lọ́ bá a ṣe fún yín. Àmín. Salamu aleykum. Salamu aleykum. Ẹ̀dá kí ló kọ́ sí pé wá. Kí lẹ pé. Ìyá Firdaus látàgòrìkà bisimilahi. orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún ìyá wa Firdaus láti Àgòdìkẹ́. tó òun náà ni orúkọ ọlọ́run bá yìí òun náà ni aligafaru ọba tí máa fún Allahu Akbar ọba tí máa forí jì ní gbogbo àtẹ̀yìntẹ̀yìn àtàwọn náà ọlọ́run bá ní mọ́sá forí jì ní kọ̀ọ̀kan wa. Àmín. Atúlẹ̀ mi tí wọ́n tún pè wá lókè lọ́hùn. Salamu aleykum. Salamu aleykum. Salamu aleykum. Salamu aleykum. Salamu aleykum. Hello. Èrò tó. Salamu aleykum lókè lọ́hùn. Ẹ káàárọ̀ kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. Kí lẹ pé. Rahimot láti Soroba. orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún ayéma òun náà ni alkohar ọlọ́run bá ọba tó káyà gbogbo ìtẹ́ bá yọ sí ọlọ́run máa jẹ́ kẹ́ máa kàyà ń bẹ̀ ọlọ́run máa sẹ́yìn lẹ́yìn kékeré láéláé. Àmín. Àmì ọ̀tẹ́lẹ̀ lómi tí wọ́n kò wá. Salamu aleykum. Bẹ̀rẹ̀ sí pé wá. Ẹ̀rọ ọlọ́run láti lọ́wọ́. orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún òun náà ni aluwahab ọba tí máa tani lọ́rẹ oore tẹ̀ lérò lọ́dún yìí. Àmín. Atúlẹ̀ lómi tí wọ́n tún kò wá lókè lọ́wọ́. Salamu aleykum. Kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé Alájà
aláì Fatima láti àgọ̀dìkẹ́ orúkọ ọlọ́run bàtà ṣàdúrà fún yín oní ẹni Ar-Razzaq ọba tí máa rọni ní àsìkí àtọ̀dọ̀ ọlọ́run mọ́sàbà sí àsìkí tó bù háyà bó ṣe. tó bá ti gbọdọ̀ yìí kẹ́ ya gbọdọ̀ jẹ́ sí mi salamu aleykum. kí ló kọ yín bàbá Bashir náà bàbá Bashir láti amútẹ́fẹ́ orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún òun náà ní ọba Al-Fattah ọba tí máa sílẹ̀kùn tó bá sílẹ̀kùn sẹ́ni tó lè tì í ọlọ́run gbogbo tó há nínú ọ̀rọ̀ yìí ọlọ́run mọ́sàbá yìí kó sì máa náà kó sì gbogbo ẹni tí ń gbọ́ wa láàárọ̀ yìí. àmín tó àtúnlẹ̀ mi lókè lọ́wọ́ tó ń pè wá salamu aleykum kí ló kọ́ bẹ̀rẹ̀ tí ń pè wá Latifat látàgóyà sí orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fẹ́ láàárọ̀ yìí òun náà ní Al-Alim ọba tí máa fúnni ní ìmọ̀ ọlọ́run àtẹ̀yìn àtàwọn ọmọ tó jáde lára yín. àmín fún ọmọ tiwa náà. àmín salamu aleykum kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pè wá kí ló kọ́ yín Hanifa Lasongo. orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún Hanifa òun náà ní Al-Qabid ọba tí máa gbà fún ìwúndẹ tó tún lè gbà ọlọ́run oore tọ́lọ́run ṣe fún ọlọ́mọ gbà láéláé gbogbo rẹ wọn nìkan kan wa gbogbo wa tọ́lọ́ bá fẹ́ ká kọjá lórí la ilaha illallah. Àmín. salamu aleykum alẹ́ mi lókè lọ́hùn salamu aleykum. ẹ̀rọ àkìlẹ̀ kò lẹ́sìn pé wá. sọ̀bùrù láti lẹ́gbàsí tó orúkọ ọlọ́run tá a ṣàdúrà fún ni Al-Basit ọba tí máa tẹ yóò tẹ fún yẹn yóò tẹ ní owó yóò tẹ ní ara yóò tẹ ní arísìkì ọlọ́run ọba yóò jẹ́ kókó náà kọ́ lápá lára rẹ kọ́ lápá lára ẹnì kọ̀ọ̀kan kọ́ tẹ́ gbàdúrà fẹ́ ní kọ̀ọ̀kan wa. àmín àtúntàlẹ́ mi tí wọ́n tún pè wá salamu aleykum. kilo Abdullai láti Zagera. orúkọ ọlọ́run bá tá a ṣàdúrà fún òun náà ni Al-Khafid ọlọ́run bá tí máa rẹ nílẹ̀ ọlọ́run bò ní rẹ ọlẹ̀ láéláé mọ́rẹ̀ nìkan kí wọ́n náà lẹ̀ nínú ọlá wa nínú gbogbo wa ọlọ́mọ rẹ̀ wá lẹ̀. Àmín. alẹ́ lómi tí wọ́n tún kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá Muhammad Jamiu bisimilayi. orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún ẹ náà ni Ar-Rafi ọba tí máa gbéni ga tó bá gbéni ga nìkan ò lè rẹ̀ ńlẹ̀ ọlọ́mọṣà gbé ọ̀gá kó gbá ẹnì kọ̀ọ̀kan náà ga. àmín àtúntàlẹ́ mi tí wọ́n tún pè wá salamu aleykum. wa aleykum salaam. Fọdùlùláì Bọ́nfìs. Fọdùlùláì Bọ́nfìs orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún ni Al-Mu'izzu ọba tí máa fúnni ní kó sẹ́ni kọ̀ọ̀kan lẹ́nu. àmín. alẹ́ lómi tó kẹ́ ọ̀hún salamu aleykum. kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. Muziru tó bisimilayi. Muziru òun náà ni ọba Al-Muzilu ọba tí máa yẹ̀yẹ́ ni ọlọ́run ní yẹ̀yẹ́ rẹ̀ láéláé wọ́n á yẹ̀yẹ́ ni kọ̀ọ̀kan wa. alẹ́ lómi tí wọ́n tún pè wá salamu aleykum. salamu aleykum. kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. Sekinatu láti. alájà Sekina orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún ìlànà òun náà ni As-Sami ọba tí máa gbọ́ àdúrà tí sì máa gbọ́rọ̀ gbogbo àdúrà tó ń bọ́ lọ́hùn sọ ọlọ́mọṣà ìgbọ́ kọ́lọ́ gbàdúrà ní kọ̀ọ̀kan wa náà. àmín. alẹ́ lómi lókè lọ́mù tí wọ́n tún pè wá lórí 92 salamu aleykum. kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. Wahidi láti Zongo. àfáà Abdulwahid orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà ní Al-Basir ọba tó rí tí máa rí tó rí kọ̀kọ̀ tó rí gbagba ó rí ọbọ̀ ṣe ọ̀sẹ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ ṣe wá rí wàyí ọlọ́mọṣà ìyẹn jọ̀rọ̀ wá sí dáadáa. àmín. ó sì bá yín lára gbọ́ àwọn salamu aleykum àtúnlẹ̀mí tí wọ́n tún pè wá salamu aleykum. bẹ́ẹ̀ kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. Waliyi Imam Abdullai. wàlí aforúkọ alahakam ọba tí máa dájọ́ ọlọ́ọ̀bá pọ́sà bá da ilẹ́jọ́ rẹ̀ mọ́jẹ́ nìkan kan lẹ́lẹ́jọ́ rẹ̀ gbogbo ọba kó sí ọlọ́mọ àlùbáríkà àwọn kẹwàá nìkan kẹwàá náà ọlọ́kó sí ọlọ́mọ àlùbáríkà àmọ́ gbẹ́dùn kúránì yìí lánàá kókó. so ẹ ṣe o ẹ bá kí group muslim àmọ́ ẹ ti fowó wọn ránṣẹ́ o àti ìgbà o. inshallah ẹ ṣe o mọ́ Abdulwali yìí àbólú kúránì ànánú tó àtúnlẹ̀mí lójú òkú salamu aleykum. ẹ káàárọ̀ kí ló kọ ìwé sí pé wá kí ló kọ yín.
ìyá Firdaus aforúkọ ọlọ́ba adilu ọbọ ní déédéé tẹ sábòsí ọlọ́ba dákun mọ́sá yà bá ṣe déédéé fún yín nípa ọ̀yàn ọjà sí dáadáa yọ̀rọ̀ ìkọ̀kẹ́ wọn ọjà sí dáadáa. Àmín. kí ló bàbá Aziz orúkọ ọlọ́ba tá a fi ṣàdúrà fún yín láàárọ̀ yìí Latif ọba aláàánú ọlọ́run ọlọ́ba ọba aláàánú mọ́sá ọlọ́run kó sáná nínú ogun kòrónà yìí o la ilaha illallah. Muhammad Rasulullah. salamu alaikum ẹ̀rẹ́ àkùlé kọ́bílẹ̀ sí pé wá Muhammad Taofik láti Troposimẹ. orúkọ ọlọ́ba tàbí ṣàdúrà fún bàbá wa Ọbásanjọ́ òun náà ní Alakhabir ọba tí máa fún ní nínú ọlọ́run mọ́sá ìjẹ́ gbúrò ayọ̀ lọ́dún yìí. Àmín. jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ní gbúrò ayọ̀. Àmín. la ilaha illallah. ọlọ́ba foríjì yá wa ọlọ́run foríjì gbogbo òkú ẹni Islam. Àmín. àti lónìí mi lókè lọ́wọ́ tí wọ́n tún pè wá salamu alaikum. salamu alaikum. kí ló kọ ibẹ̀rẹ̀ sí pé wá Suliatu láti Lankufi. naam orúkọ ọlọ́run tá a ṣàdúrà fún yàrá ni Alhalim ọba onísùúrù ọlọ́run bá gbogbo tá a ṣe fún fún wa ọlọ́run wá fún ẹnì kọ̀ọ̀kan wá dẹ̀ ní sùúrù táfi jogun ayé táfi jogun àlìkíyà. Àmín. àtúndì mi lókè lọ́wọ́ salamu alaikum. salamu alaikum. kí ló kọ ibẹ̀rẹ̀ sí pé wá Taofik láti ṣègbè bisimilayi. àfa Taofik orúkọ ọlọ́run bá tá a fi ṣàdúrà fún yín láàárọ̀ yìí òun náà ni Alazim ọba tó tóbi tí ò sẹ́ni tó tóbi tó ọlọ́run gbogbo ìtẹ́ bá yọ sí ọlọ́mọṣà ìjẹ́ kẹ́ tóbi àkẹ́yẹ́sẹ̀ tí tóbi tara là ń wí kẹ́ gbogbo ohun tí ìjẹ́ dáadáa láyé ẹnì kọ̀ọ̀kan wọn náà ọlọ́mọṣà wà lè yẹ pẹ̀rẹ̀já tóbi. Àmín. àti lónìí mi tí wọ́n tún pè wá salamu alaikum. aleykum salaam kí ló kọ yín. àǹtí Mọ̀nsúrà láti gbé kọ́mẹ̀. àǹtí wa Mọ̀nsúrà ọ̀yẹ́wọlé akínyín orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún yín òun náà ni alagbo aláforíjì àforíjì náà là ń wá kí o ọlọ́mọṣà àforíjì yín. Gbogbo ìjà òkú wa, la ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Alálùbẹ̀mẹ̀ lókè lọ́hùn salamu alaikum. Ẹ̀dá òkèlè ọkọ̀ bẹ̀rẹ̀ sí pé wá. Haruna láti Ẹ̀bẹ̀. Orúkọ tá ọlọ́run tá ṣàdúrà fún yín láàárọ̀ yìí, ó náà ní Ashakur, ọba ọlọ́pẹ́ tí máa gba ọpẹ́. Ọlọ́run bá mọ́sà gbọ́pẹ́ wọn lọ́run. Tó bá gbọ́pẹ́ wa, àlékún oore, àlékún gbàdúrà mọ́sà ṣe fún wa. Alálùbẹ̀mẹ̀ tí wọ́n tún pè wá salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum lókè lọ́hùn. Kí ló kọ́ bẹ́ẹ̀ sí pé? Nọfisat látàgọ́ yọ̀ wá. Orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún àtiwá Latifa òun náà ní Nọfisat Aliyu ọba tó ga tí ọ̀sẹ̀ tó ga tó bẹ́ẹ̀ bá ló ń ga yóò máa bá gíga ọlọ́run wájú ni ọlọ́mọṣà jẹ́ ga láyé ẹnì kọ̀ọ̀kan ọ̀gá nínú dáadáa. Ẹlẹ́lẹ́mi tó tún pè wá salamu alaikum. Salamu alaikum. Kí ló kọ́ bẹ́ẹ̀ sí pé wá? Mohammed láti Zongo. Zongo orúkọ ọlọ́run tá a ṣàdúrà fún yín lára òun náà ní Alkebir ọba tó tóbi ọlọ́run. Ìyá ọmọ ẹnì kọ̀ọ̀kan ló jẹ́yàn wá jẹ́ kó gbà wọn láàyè níbi tó bá wà. Alẹ́lẹ́mi lókè lọ́hùn salamu alaikum. Salamu alaikum. Kí ló kọ́ bẹ́ẹ̀ sí pé wá? Amid láti àjọgọmẹ. Orúkọ ọlọ́run tá a fi ṣàdúrà fún yín orí ẹ̀nà àlàáfíìs ọlọ́run yá àfíìs ọlọ́run tí máa sún ẹ̀dá ọlọ́mọṣà sọ ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ogun ayé gbogbo wàhálà ayé ọlọ́mọṣà fi sọ rẹ̀. So àtúntò mi tún kú asalamu alaikum. Kí ló kọ yín o? Sahadatu láti bo. Sahadatu láti sọ̀rọ̀. Ọmọ ibo ọfẹ alimukitu ọlọ́bàdàkùn ọmọọsà gbàdúrà rẹ ọlọ́kọ̀ọ́sí olólórí rẹ láyé jọ sọmọ ẹnìkan kálẹ̀ lólórí rẹ. tó àtúntò mi lókè lọ́hùn salamu alaikum. ẹ̀dá àkùlé kọ́ lẹ́sìn pé wá. mo tí ò ládàá orúkọ ọlọ́run tá a sọ̀rọ̀ fún yín láàárọ̀ yìí ó náà ní Al-Hasib ọlọ́run bá wó lórúkọ yìí ọba tí máa ṣe ìṣirọ́sẹ́ni ìṣirọ́sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ọjọ́ sí sábàn yasiran láyé àtẹlẹ́lì kìyàmà. àtúnlẹ̀ lóbi tí wọ́n tún pè wá salamu alaikum. kí ló kọ yín?
Ibrahim láti Zongo. Ibrahim orúkọ Allah ọba orúkọ tó fi tọ́sọ́rọ́ fún náà ní Aljelilu ọba tó gbọ̀ngbọ́n ọba tó tóbi ọlọ́run ọba sọmọ yìí lólórí ire láyé sọmọ ẹnìkan kí wọ́n lẹ̀ lólórí ire wọn lórúkọ ọlọ́ba ti jẹ́ Aljelilu. Àmín. alẹ́ mi lókè lọ́wọ́ salamu aleykum. sàlàkìlẹ̀ kọ́ yín bẹ̀rẹ̀ sí pé wá. Mudashiru látàdé àwọn Mudashiru kọ́ lọ́mọ tá a sàdọ̀ fún yín onáà ní Al-Karim ọba alápọ̀nlé ó tún apá nẹ́bí náà ní Muhammadu Karim ó tún pe Quran náà ní àwọn yìí náà ní Shahrul Karim ọlọ́run sẹ́yìn lẹ́nu àpọ́nlé sẹ́yìn lẹ́nu àpọ́nlé. salamu aleykum. kí ló kọ yín o. bàbá mi dára tìlẹ́gbà sí tó. bàbá mi dára tìlẹ́gbà sí tó orúkọ kíp ọba àríwárẹ́yìn ọba tó rọ kiri ká ní gangan wa ọlọ́run bá dákun ọ̀rọ̀ yín ọlọ́run jọ já sí dáadáa ọlọ́run jọ já sí dáadáa. alẹ́ lómi ló kọ́ salamu aleykum. kí ló kọ́ bẹ́ẹ̀ sí pé wá. Abdullai ọjọ́. Allahu Akbar orúkọ lọ́mọ Allahu Akbar gbogbo ọ̀dẹ̀ rẹ̀ tẹ́wọ́ láàrin yìí orúkọ ohun tó fi ṣàdúrà fún Abdullai Ọbaṣẹjọ́ òun náà ni alimujibu ọba tí máa gbàdúrà ọlọ́run àsìkò àrítàdé yìí ọlọ́run bá dẹ́kun mọ́sá gbàdúrà nìkan kan wá ọlọ́run gbàdúrà mi kọ́ gbàdúrà Ọbaṣẹjọ́ gbàdúrà gàrí gbàdúrà gbogbo tí jẹ́ Islam ká máa sọ pé ọlọ́run àṣẹ ìwọ gan láláṣẹ ọlọ́run àṣẹ ìwọ gan láláṣẹ gbogbo àdúrà wa sọ́dọ̀ rẹ̀ jẹ́ kó ṣẹ. Gbogbo àdúrà wa sọ́dọ̀ rẹ̀ jẹ́ kó ṣẹ. Ọlọ́run àṣẹ ìwọ gan láláṣẹ. Ọlọ́run àṣẹ ìwọ gan láláṣẹ. Gbogbo àdúrà wa sọ́dọ̀ rẹ̀. Assalamu alaikum. Gbogbo àdúrà wa sọ́dọ̀ rẹ̀ jẹ́ kó ṣẹ. Kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. ìyá Isiaka Ògbómọ̀ṣọ́ 1 Alwasi láfi ṣàdúrà fún yín ọba tí máa ń gbani láàyè gbogbo àwọn ọmọ tọ́lọ́run ló jogún lára yín ọlọ́run bá dákun gbà wọ́n láàyè bí wọ́n bá wà gbogbo ẹni kan kí wọ́n láàyè ọlọ́kọ̀ọ́gbà láàyè ọ̀la jẹ́ ká rí dùn lára wọn. àtúlẹ̀yìn mi tàtú wà lókè lọ́hùn salamu aleykum. salamu aleykum. Nuratu láti àgọ́. Wẹ́ orúkọ ọlọ́run tá a ṣàdúrà fún ẹ ní Al-Hakim ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run gbogbo ọmọ ọmọ sìn wọ́n lóde ọlọ́run sìn wọ́n lọ́jọ̀gbọ́n gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ sìn wá ní ọ̀dẹ̀. ó kẹ́ni mẹ́rin látàsìkò yìí lọ ẹni márùn látàsìkò yìí lọ alẹ́ lómi tí wọ́n tún pè wá salamu aleykum. salamu aleykum. wọ́n ti lọ salamu aleykum lókè lọ́hùn. salamu aleykum. kí ló kọ yín. Ajá Ọbaṣẹjọ́. Àwọn ilé Ọbaṣẹjọ́ yìí wọ́n wọlé lára yìí wọ́n wọlé sí gbàdúrà orúkọ ọlọ́run tá dúdú ọba tí máa ń ní Ajára gbogbo bẹ́ẹ̀ wá jọ sí ọlọ́run jẹ́ káwọn ọkùnrin ọmọ nífẹ̀ẹ́ rẹ ó nífẹ̀ẹ́ rẹ ó fi gbogbo kẹdàdà nífẹ̀ẹ́ rẹ ọlọ́run wọ́n sà nífẹ̀ẹ́ ní. àtúnlẹ̀ lómi tí wọ́n tún pè wá salamu aleykum. bisimilayi. Fawusatu láti bo. Ọ̀tá dùgbọ̀mẹ̀ bisimilayi. Látàsíkò yìí lọ ìyá èrè ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run Almajidu láfi ṣàdúrà fún yín ọba tó tóbi Almajidu ọba tí máa sọ ní di láńlá ọlọ́mọdákun mọ́sá ìsọ wá di dáadáa lára. kó sọ wá di láńlá ní owó náà lá tó àti gbọ́ salamu aleykum lókè lọ́hùn òkè ní mẹ́ta. Ajára láti Zongo. Orúkọ ọlọ́run bá tá a ṣàdúrà fún yín ní Alibaisu ọba tí ó gbé gbogbo adìde ọlọ́run ń jẹ́ tá a bá kò láyé tọ́lọ́run bá gbé adìde ọlọ́run mọ́ gbé adìde ní kèfèrí ọlọ́run gbogbo oore wa tó ti wá lọlẹ̀ Alibaisu ọlọ́run mọ́sà bá gbé oore ẹni. alẹ́ lómi tí wọ́n tún wá salamu aleykum òkè mẹ́ta salamu aleykum òkè mẹ́ta tó kí ó kọrí. Orúkọ ọlọ́run tá a ṣàdúrà fún yín ní Ashehid ọba tí yóò jẹ́ gbogbo wa ọba tó sì rí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá nígbà ara ọlọ́run bá ṣe fún yín ọlọ́run bá ṣe fún kọ̀ọ̀kan wa kó ṣe gbogbo ìta. alẹ́ lómi tún pè wá pẹ̀lú méjì salamu aleykum. kí ló kọ́ ẹ tún pè wá.
alájà wọn ọlọ́run tó ń sọ̀rọ̀ àfúnà láti alhaku ọba òdodo ọlọ́run sábà dájọ́ òdodo fún mi. àmọ́ àwọn àjọ ti lọ bẹ́ẹ̀ ọlọ́run bá sàkóríjì fún wa lọ́sọ̀ ìgbò kó sọ lápapọ̀ wá dájọ́ òdodo fẹ́ ní kọ̀ọ̀kan wa. àwọn náà ń bọ̀ yóò salamu alaikum salamu alaikum salamu alaikum alaikum lókè lọ́hùn ẹni méjì náà ló kù salamu alaikum.